àwọn aláwọ̀ àtọwọ́lọ́ pé àwọn tí ó gbà rèé o àwọn tí ó ń dàrú rèé o àwọn ti bọ́kùn lọ́rùn àwọn mẹ́sẹ̀ẹ̀sẹ̀ yẹn ẹ̀ka wọn fún wa kagbọ́ kí gbogbo ìjókòó sì mọ̀ pé àwọn adopt ẹ̀ ẹ̀ tí wọ́n bá ti wà ń bí ọ̀rọ̀ rẹ̀ ayọ̀ ọ̀ya àríkù sọ́ra. Òkè mẹ́ta la ní ERUWA, òkè mẹ́tẹ̀ẹ̀ta la ti yan àwọn èèyàn. Sókò wọn bẹ̀lẹ̀. Ọ̀ya. Ẹ máa bá mi kọ́. Nínú wájú kata yé ẹ jẹ́ kí wọ́n kà fún àwọn náà. Ẹ̀yin lẹ́ka. Kò sí ọ̀rọ̀ àwọn kan. Mo á sọ, mo á kà lórí. Ẹni àkọ́kọ́ òun ni Alhaji Shitu. Alhaji Bilal lódìdé kò sí àwọn èèyàn bí yòókù sí ọmọ náà ọ̀rọ̀ àwọn máa kọ́kọ́ wọn lẹ̀. Ẹni ẹ̀kejì ni Alhaji Ọládélé Moshood. Alhaji Ọládélé Moshood. Alhaji Bilal. Alhaji Ọládélé. Alhaji Azibunallah Yunus. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn láti à ń kọ́ Ṣàngó, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti dìde à ń kọ́ stroke Ṣàngó. À ń kọ́ stroke Ṣàngó. Ó ti kọ́? Àwọn tó túkù láti Àbọ̀rẹ́rìn Alhaji Abdulkarim Hamzat. Abdulkarim ẹni tó bá wà bí ọmọ bọ́ta o. Hamzat wọn sí ń bí. Hamzat ẹni karùn-ún. Ẹni kejì láti Àbọ̀rẹ́rìn yẹn Alhaji Láyọ̀láyọ̀ lórúkọ wọn náà. Shitu Abímbọ́lá. Alhaji Shitu Abímbọ́lá lórúkọ ìmáàmù sáà. Ẹni kẹta Nurudeen. Ẹ bá ní farabalẹ̀ máa gbọ́n tí ń wí. Nurudeen Ọládẹni. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn láti Àbọ̀rẹ́rìn Ìsábà. Àbọ̀rẹ́rìn Ìsábà làwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti wá. Láti Òkè Ọba stroke New ERUWA. Òkè Ọba stroke New ERUWA. Alhaji Azeez Ariwoọlá. Alhaji Azeez Ariwoọlá. Alhaji Atilọ́lá Daoud. Alhaji Atilọ́lá Daoud. Àti Alhaji Alfa Sakariya Ahmed. Ìyẹn Òkè Ọba stroke New ERUWA. Òkè Ọba stroke New ERUWA. Bí a ṣe yẹn mẹ́sẹ̀ẹ̀sán nìyẹn. Masha Allah. Òkè ní wọ́n fi tó. Òkè láti tó kò ṣe kìí ṣe ìmáàmù ni wọ́n fi tó. Òkè mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ jẹ́ kí ará òkè kọ̀ọ̀kan kán rẹ̀spọ́ndì sáwọn tán yàn fún wọn. Ṣé kán yọpò ẹfẹ́ fẹlòmí sí ni àbẹ̀fẹ́ dálákẹ́ yà à ń kọ́ Ṣàngó zone. Àti ẹ̀ wọ́n sọ̀rọ̀ èèyàn mẹ́sàn-án. Ok. Ok. Oní chairman. Inú wọn mẹ́sàn-án ni wọ́n ti yẹ chairman. Àmọ̀pọ̀ wà ń bí kankan. Náà wọ́n mú láti àńkọ́ Ṣàngó zone wọ́n ká Alhaji Bilal, Alhaji Ọládélé, Alhaji Yunus. Tí wọ́n bá fẹ́ ratify, chairman need to be neutral. Thank you. So àńkọ́ òkè àńkọ́ Ṣàngó zone lọ́mú yẹn mẹ́ta wà òkè. Ẹ̀ṣẹ́ ẹ̀jọ̀ ẹ̀dàkùn ẹ̀ṣẹ̀ sùúrù òkè mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀tì yànyàn mẹ́tẹ̀ẹ̀ta. Ṣùgbọ́n chairman nù
tí Yorubaland Council of Islamic Preachers yàn fún South West pé ká máa jábọ̀ fún wa ọlọ fọ́ọ̀lù sí òkè ibì kan so ẹ wá fẹ́ kí chairman káyàn fún yín ó jẹ́ neutral. Thank you very much. Any observation again? Ẹ ṣe sùúrù one after the other. Ẹ wọ́n ti sọ observation àkọ́kọ́ fún bàbá wa. Wọ́n ní wọ́n fẹ́ kí chairman sábà fáwọn báyìí. Ẹni sùúrù. Wọ́n wà ní pòsíṣọ̀ lọ́dọ̀ yín láti bá yín. Ẹ ṣe sọ àti gbọ́. Sẹ́rí ìpẹ́ fọ́lọ́ ni. Ọ̀yẹ̀kẹ́ ìpúpẹ́ pé ìkí àyè ni chairman ti wá. Tó ti yé báyìí. Tó bá ṣe ọ̀tọ̀ ní election, ọ̀tọ̀ ní selection. Ẹ wo ìbò tá ń dì ní ìsìn níbo local government. Tó ń kálukú bá lọ dìbò kánsílọ̀ kan. Tí wọ́n dìbò kánsílọ̀ tán wọ́n wá ẹsẹ̀ yẹn chairman nínú àwọn kánsílọ̀ ṣẹ̀bí wọn ò ní tó gbọ́ pé wọ́n lọ mẹ́nìkan wá ní wọ́ọ̀dù ibi tí kánsílọ̀ ti wá tí ó replace ọ́fíìsì chairman ọpẹ́lẹ́yẹkẹ́ dúpẹ́ tí di méjì ẹ̀ ń jẹ́ member láti member ẹ̀ migrate ẹ̀ di chairman. If that be the case we can withdraw. A lè withdraw rẹ̀ we will not give you the chairman. Okay, Alhaji Bilal ilé iná rẹ̀ ti rí àwọn tó takò ní problem ẹjọ́ lọ́mọ yẹn bí òun ló lókè ó ti takò wọ́n. Bàbá ẹjọ́kù ẹjọ́ Alhaji ẹjọ́kù àní ẹni sùúrù ṣe rí téèyàn bá ń wẹ́ ẹni tó jẹ bàbá ẹ̀ lówó yọ́ pàdé ẹni bàbá ẹ̀ náà jẹ inú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí ẹjọ́ ẹbí ká yọ òṣèlú kúrò ń bẹ́ẹ̀ politics yẹn gbé wá bá wa yẹ àwọn òṣèlú politics òfò tó ń ṣe Nàìjíríà Islamic politics là ń ṣe táwọn bìbá yẹn àwọn ṣúrọ́ kọmitì wọ́n wá sọ fún ẹ pé ẹ lọ píìkì rọ̀yísù láàrin yẹn ẹ̀rẹ̀ lẹ́yìn tí yín Alhaji Bilal táwa wá ní ká wá silent èèó phd ọ̀dà táwa ní ká wá silent yẹ àwọn ọba ń fọ́ tiẹ̀ mọ́ àtọ́pá àpárá ní ìfẹ́ àti ní agbára rẹ̀ láti sọ fún yín pé ọ́fíìsì mi ní agbára àti sọ pé ní ìfaramọ́ yíyàn tẹ ẹyan Dr. Bilal tí ò sí kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ wọ́n lè ti gba phd láti gbogbo ọdún kémi ọmọ ti gbà I'm less concerning about that but kó tó wá jẹ́ pé ní ilé náà láti wá rẹ̀ tó dìde tí wọ́n ń béèrè ẹni tí bàbá rẹ̀ jẹ lówó sẹ́yìn báwọn tí ọjọ́ bàbá wọn náà rò àwọn náà jáde ìní tí mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn so and I can do it. ẹjọ́. sọ pé kálàjì máa jẹ chairman count Alhaji now gẹ́gẹ́ bí pé wọ́n comprise gbogbo òkè chairman ní wọ́n. gbogbo amẹ́sẹ̀sẹ̀ tá a yàn yẹn ni wọ́n ti comprise gbogbo òṣìṣẹ́ fúnlé wọn mọ́. bàbá náà sọ pé lókè làwọn ti yan mẹ́ta. inú mẹ́ta tí wọ́n yàn ni wọ́n ti yọ chairman. inú mẹ́ta tí wọ́n yàn ni wọ́n ti yan chairman. Boy. Why are you so aggressive? Dr. Bilal wọ́n dẹ̀ tó yàn láti lé. tó bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn kò lè rí ṣiṣẹ́. yóò jẹ́ sí ọ̀tọ̀ ní ìbò ni wọ́n ń sá fún ìbò. Ilé ìwé ti fẹ́ sọ̀rọ̀ ṣé ilé àbọ̀rẹ́rìn ìsàbà ni? Àbọ̀rẹ́rìn ìsàbà ló kàn. Àwọn mẹ́ta tányàn fún yín ní àbọ̀rẹ́ ẹ̀wọ̀n dà sí ìtìlẹ̀ ó lé. Àbọ̀rẹ́rìn ìsàbà àwọn mẹ́ta tányàn fún Abdulkarim Hamsa, Alhaji Situ Abimbola, Nurudeen Ọládẹni ọyẹ ẹ̀dásí Ọládẹni. Ẹni bàbá wa ọlọ́run lọ́jọ́ láti pẹ́ wọ́n ní ó ṣe é ṣe káwọn jẹ́ èèyàn ti wà bias. Ẹgbẹ́ kò wá kọ́ mi sórí statement yẹn that 9 delegates wọ́n yàn yẹn all of them ó wà bias. Tá a bá wo dáhùn ṣe lù èèyàn méjì péré ló belong sí wa lọ́dọ̀ wa bàbá wa àti bàbá ìmọ̀ọ́sù nínú àwọn mẹ́sàn-án yẹn èmi jìlọ àmẹ́. Nínú ọkọ̀ mẹ́ta yẹn àbọ̀rẹ́rìn ìsàbà ọyẹ sọ́rúkọ àwọn tó láyọ̀ láyọ̀ ní àbọ̀rẹ́. Kí lorúkọ wọn? Kí ni orúkọ wọn? Ṣítù láyọ̀ ṣé ká yọ àwọn náwó dáwà ní fún
àwọn ìbejì dẹ́bílẹ̀ bàyáàsì tí wọ́n. ẹ̀sùn rẹ̀ ó ti wà lẹ́yìn. àti yọ aláàjì sí tó abọ́ tí wọ́n ti mẹ́ nítorí wọ́n ti mẹ́ǹsì ká yọ. ẹ ti mẹ́ṣẹ̀ ẹ̀bẹ́ yẹn ó kú èèyàn méjì. àwọn aláàjì Abdulkarim. Alhaji Abdulkarim Hamsa. So a lọ láàmú orúkọ abẹ́yìn lápọ̀rẹ́ ní bá fún wa ní. àti star ẹ̀bẹ́ yẹn ọ̀yá. wọ́n ló rúgí lọ láyé ní. ká retain ọ̀yá. Alájà Abdulkarim yẹn bẹ́ ń bì. wọn ò sí gbogbo wọn ò sí bí o. láyọ̀ nǹkan. kò sí bí. ẹ̀ta fẹ́yàn dípò aláàjì láyọ̀ orí ìmọ̀ mùsùlùmí láti mú mi. ẹwọ́ kan wọn. ọ̀yá ẹ̀yin olùrẹ́rìn àbíkílẹ̀bì àbọ̀rẹ́rìn ìṣẹ̀bà gbogbo ẹ̀yin àbọ̀rẹ́rìn ìṣẹ̀bà tẹ́ bá wà bí ẹ̀nà ro àbọ̀rẹ́rìn ìṣẹ̀bà tẹ́ bá wà bí ẹ̀nà ro ẹ̀lọ́ jókòó ní àwọn náà lọ àkíhùn bí à ń lọ mú ẹ̀ bọ́mọ yín obìnrin sẹ́yìn lẹ́lọ́ sí fún ẹgbẹ̀rẹ̀ mọ́mọ́ ọmọ tó àwọn tí a nígbà tó wọ́n ọlọ́run ojú òṣèlú rẹ̀ níwájú lọ́wọ́ máa lọ onílé rẹ̀ ọlọ́àmẹ́bí lọ́dọ̀ ọlọ́àmọ́ mo ń wo ọmọ wà pẹ̀lú yín. a ní ọ̀fọwọ́ sí ẹ̀yẹ̀ lọ́ gbangba. ọmọ bàbá ìmáàmù àtàwọn Amsat Karim ẹ̀fọwọ́ sí. kí wọ́n má tó bàbá ìmáàmù àtàwọn kó mẹ́ ìdí ni o nígbà tí àwọn bàbá yan ó kọ lóòótọ́ ni wọ́n mú òkú wọ́n fi àbọ̀rẹ́ yìí sábà. ṣùgbọ́n nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀rọ̀ máàmù lọ fáṣọ bẹ̀rẹ̀ ẹni tí bàbá dé ẹ̀gbọ́n tọ́sọ̀rọ̀ wọ́n jẹ́ ọmọ bàbá tó wà nù kádídéètì àwọn tí wọ́n pé ọmọ kan wá lè ní. ọmọ ẹni tó ń iná ni pé àgbà tí wọ́n fi fò àgbà tí wọ́n fi fò àwọn ọkùnrin yẹn. ẹsẹ̀ bíi jámà ẹjọ́ ṣáájú pẹ̀lú ẹ ti sùúrù sọ̀rọ̀ yẹn o ẹ ti sùúrù gbé ọ̀rọ̀ yẹn o. ẹjọ́ àbọ̀rẹ́ yìí sábàlá wà o. lọ́wọ́ kò gbé nígbà yẹn wọ́n pọ̀ òye nígbà yẹn pa mẹ́ẹ̀ẹ́dógún yẹn ni òye nígbà yẹn. ẹjọ́ súnmọ́ yìí ẹ̀sùn ìlọ́ra ẹjọ́kù ẹsẹ̀ sùúrù ọjọ́ kan ìyẹn wọn jókòó. ẹjọ́ ọ̀rẹ́ ẹ̀sùn tẹ́wà mẹ́sùn. ṣẹ́rí nígbà tí wọ́n fi ẹni wọ́n yọ́ ẹnìkan tó sí bẹ́ẹ̀ ṣámọ̀nù fún ara wọn ni wọ́n mú ìyà lókèlókè. chicken ẹ jókòó. ẹjọ́ bá ní pé jókòó fọ́nà. èyí tí ẹ wá ń ṣe ní ìsìn nígbàtá ní ẹ̀ka kan sí ilẹ̀ ìta ṣe ní ìsìn àwọn àmì àbá àwọn àmì á padà sórí àbòrẹ́ iṣẹ́ tó sínkù ọmọ bàbá ìmáàmù nìkíní ọmọ bàbá ìmáàmù nìkejì túgé àbòrẹ́ ní ìṣàbá tí wọ́n yọ wọ́n ti yọ aláàjì sí tàbí bọ́lá wọ́n èyọ́ tí wọ́n ti yọ wọ́n dábàá ni wọ́n ẹjọ́ ẹ ti dábàá Alhaji Abdulkarim Hamsa àwọn aláwà lórí wọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀yọ́mọ́ ẹnìkan ṣoṣo ló ní àwọn yóò náà ti yọ wọ́n. wọ́n dábàá ni wọ́n dábàá yìí ṣé àti mo ti dá wọlé náà ni. dábàá káwọn yọ wọ́n nà so méjì nìyẹn òkè ọba ní ERUWA òkè ọba ní ERUWA Alhaji Abdulaziz ariwo lásán wà mí Alhaji akilọ́ládà owó àbá sàkárì yàwó àmẹ́ nínú kọ́mẹ̀ntì yìí lórí wọn ẹnìkan bá ẹgbẹ́ ṣe fún ọmọ ìwọ̀n
Wa alaikum salam. Gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo ètò tí àwọn bàbá ti ṣe é lẹ̀ lórí àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn ní àwa ti fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ àwọn ọ̀yọ́ ní kẹ̀kẹ́ lókè ọba o Ní òkè ọba bẹ́ẹ̀ni ní Èrúwà. bí ẹ fẹ́ sọ bàbá wọ́n jẹ́ pẹ̀lú wa ṣe rí gbogbo pé ẹyẹ nìkan ẹ̀tẹ̀ nìkan bọ̀ yìí a ṣe ń rẹ́ẹ̀tì ọlọ́run báyìí a sọ pé bá ọlọ́run mo tó ẹbẹ́ yọ̀ọ̀yàn ẹni tí gbogbo táwọn bá ti ṣe é tẹ́tẹ́lẹ̀ yẹn ẹjí ó wà bẹ́ẹ̀ o ẹjọ́ kò nítorí pé bọ́ọ̀n sídà bọ́ọ̀n ṣẹ́bí nìyẹn o ẹjẹ́ kó wà bẹ́ẹ̀ ẹjẹ́ kó wà bẹ́ẹ̀ o mẹ́tẹ̀ẹ̀ta ló ti lọ tàbí wọ́n láwọn ọ̀yọ́ ẹni kẹ́kẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta oníṣòwò ọyọ ìjókòó ọyọ ìjókòó. Ahlan wa sahlan. We welcome the arrival of the chairman, Yorubaland Council of Islamic Preachers. We are welcoming the arrival of the chairman, Yorubaland Council of Islamic Preachers, Southwest. أقول لكم أهلا وسهلا ومرحبا بكم. In person of Fadilat Sheikh Alhaji Tawfiq Akewu Gbagol, ẹ bá ní gbéjú tóbi fún Ọlọ́run, gbogbo olórí ire kó jókòó. Bẹ́ẹ̀ bá ti ṣe máa dàrú jókòó. Ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ alánàbí Karim sallallahu alayhi wa sallam. Ìtí ò lè làwá lóògùn púpọ̀ òní dídé Amirul Am, torí pé ẹ̀rí pé mo sọ fún yín wípé àná Mahmoud mo lè jẹ́ chairman reconciliation committee but agbára mi ní limit, ilé yọ̀ọ̀yàn jáde tí ìbá sẹni tó bá ṣe ń tọ́wọ́ muayyan, ilé yọ̀ọ̀yàn jáde ìsìlẹ̀ fààyàn wọlé inú bí ìwé tẹ́ gbélé mi lọ́wọ́ yìí, ilé sọ pé ó kú ìsìlẹ̀ sọ pé ó fà until ìgbà tó bá dé iwájú national amir. Fine, ẹ ti wá fún wa ní ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ àwọn kọmití mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ yàn láti òkè kọ̀ọ̀kan, èyí tí wọ́n yàn láti àǹkó Ṣàngó àǹkọ́ fúnra àlejò lọ́sọjú ara ẹ̀dí jígà sẹ́gbẹ́ wọn fàmílé lórí àǹkọ́ Ṣàngó kò ní problem. Wọ́n ní ṣé kò ní problem. Abẹ̀rin àbọ̀rẹ́rìn Ìsàbà ẹ rìpọ́ọ̀tù Aláàjì Sítù Abímbọ́lá ẹni nítorí pé àwọn ni wọ́n lọ wé láwàní fún àfáà Tuns gẹ́gẹ́ bí ìmáàmù Èrúwà léètí ó ṣe pé tí ó bá ṣe pé ní ẹjọ́ gan ló bá fẹ́ ṣe kéèsì yìí orí wọn ó ti bẹ̀rẹ̀ torí contempt of the court ni contempt of court ni o bó bá ṣe pé ní ẹjọ́ ni kò yẹ kí wọ́n sí lé ní ìsìn pẹ̀lú nǹkan tí a ṣe yẹ. So masjid àwọn mutasajjid kò lẹ́tọ̀ọ́ àti wà nínú committee by the power confirmed on me ẹjọ́ by the power confirmed on me and the presence of my national amir Alhaji Shitu Abimbala Alhaji tó náà ní láyọ̀ Alhaji Shitu Abimbola láyọ̀ is hereby removed from that committee with immediate effect. So ẹ̀yin òkè ẹ̀yin àbọ̀rẹ́rìn Ìsàbà ẹ lọ fún wa ní formidable and affordable and suitable candidate ẹ lọ fún wa tẹ́ bá fẹ́ fún wa chairman ẹyọkan chairman Muslim community lè máa channel ẹ̀ sí ẹnìkẹ́ dìtẹ́ ń sọ Ìmáàmù Ansarudeen a lè yọ wọn o ṣẹ́wárí gbogbo àwọn mẹ́sẹ̀ẹ̀sẹ́ yìí táǹsọ yìí wọ́n máa wá sí Ìbàdàn national army wọ́n wà búra fún kúrò tó bẹ̀rẹ̀ sẹ́
ẹjẹ́ àfihàn rí bí wọ́n bá ti fẹ́ rí ìwà méjìlẹ̀ lọ wá tuntun àtàlòkù sẹ́rí tuntun tí ẹ máa ń lò ìní máa ń jẹ́ owó pé lógo ọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà ẹ bá gbé tuntun léyìn lọ pé tí n bá ṣiṣẹ́ yìí dáadáa káyé mi ọmọ tuntun èyí tí ẹ ti lálàsì tó ti jánu ọmọ sáásí ẹgbẹ̀rẹ̀ lọ pé tí n bá ti ṣe bí ò ti da káyé mi orí adarada ó ti parí kọ́ lọ sí bí ò ti da ẹjọ́ lọ sí bí ò ti da torí bẹ́ẹ̀ ṣe yẹn àrè lójútu ọ̀rọ̀ yìí láì ṣe yẹn àrè lójútu ọ̀rọ̀ yìí so àwọn mẹ́jọ wọ́n ti wà nílẹ̀ in that committee níjọ́ tí ẹ bá dé Ìbàdàn national amiru máa announce chairman of the committee so tí wọ́n máa announce who will be the chairman who will be the secretary for the committee ọ̀sẹ̀ mẹ́ta péré la sì fún wọn láti fi ṣiṣẹ́ yẹn torí pé tí kóòtù wí ni pé àti igun kìíní àti judgment kìíní àti kejì ó ní kí wọ́n padà lé so bí ẹ ti jẹ́ nìyẹn my chairman sir ìgbà tá a débí láàárọ̀ yìí wọ́n fún wa ní report pé kì í ṣe ìdílé mẹ́ta òun ni imam wọ́n ní mẹ́rin ni wọ́n ní jàbí ajíìbí pé àwọn ti lọ court wọ́n dẹ̀ fún wa ní judgment and this is the judgment ìdí judgment sì wí ni pé wọ́n ní right but kí wọ́n lọ tò nílé judgment yìí ìlọ́wọ́ ọ̀pọ̀ òdélé ìlọ́dẹ kí wọ́n nullify request àlífà pé ìgbà tí judgment kan ti wà tẹ́lẹ̀ gbogbo tí adájọ́ ìdá ìlú rìfà sí ìtìmẹ́nu judgment yìí wọ́n wá mú judgment wọn wá wọ́n ń request pé àwọn náà fẹ́ join káwọn di mẹ́rin léè tí túmọ̀ sí pé tí wọ́n bá join tí wọ́n bá di mẹ́rin àwọn náà need láti mú ẹnìkan kún àwọn tí ń kírun káàbà ní sàbòsí o ìyẹn ajíìbí àwọn náà ní right láti mú ẹnìkan kún àwọn tí ń kírun kún ó di mẹ́rin torí pé wọ́n ti ní judgment a rẹ̀ sọ pé kí wọ́n make affirmation kí wọ́n join case wọ́n dẹ̀ ti make openly wọ́n ti join rẹ̀ wọ́n ti gbé judgment wọn fún wa in which a lọ ṣiṣẹ́ lórí ẹ̀ so bí ọba ti jẹ́ adìbìlá ló fún yín lábọ̀ lọ́jọ́ tá a bá ní kí wọ́n wá búra ń bàdàn wọ́n máa fún yín lábọ̀ so àwọn ni wọ́n fún alábọ̀ níta bá sọ fún wọn nìbàdàn ní ọjọ́ tí wọ́n bá wá búra ibi iṣẹ́ wọn ti bẹ̀rẹ̀ nu so ó ti jẹ́ nìyẹn sá níta bá dé mu ṣéèkì ọlọ́kọ ẹjọ́ ẹni sòrò kí lẹ fẹ́. Kíni kan tẹ̀ tẹ̀ sínú lọ́kẹ̀ kúlẹ̀. Kéèkéé ni wípé ọ̀rọ̀ tó wà lè àwọn tó ń kí fún wa tẹ́lẹ̀ gan-an tá a bá wù ọ́. A ti rí i pé òkè kan ti pọ̀ ń dẹ̀jù òkè kan lọ. Àwọn tó ń fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sà ní èrò àtòkè ọba ló jẹ́ méjì tí à ń kọ́ jẹ́ ọ̀kan. Tàbí tó wá sọ wípé òkè Ajíìbí jẹ́ káwọn náà tó mẹ́rin ẹ̀ka lẹ̀ ní ERUWA ERUWA titun ERUWA tó àtùkọ́ ọba wá wá di mẹ́ta tí ó máa kírun fún wa òkè à ń kọ́ yóò jẹyọ kan lókè tó dà sọ. Àbí? ẹ má bèsì kò lésì ìtìyà tó ní ọ̀rọ̀ èlésì observation is that. ẹjọ́ sọlú alánàbí kẹrìm sọlú alánàbí kẹrìm kí ṣèkò wa ọlọ́kọ́ àwọn ni wọ́n ní àdúgbò yìí àwọn ni principal chief of siwa kí wọ́n tó sọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ àkíyèsí wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé pé à ń kọ́ fásọsòkè ọba ìnìjà tẹ́ ń jà o ẹ̀yìn àtòkè ọba lẹ́yìn lọ́jọ́ ń jà òkè ọba ilé ẹjọ́ sì fún wọn lágbára wọn kọ ọbẹ̀ pé mẹ́ta ni wọn tó ti ráì ìmáàmù méjìjì ló dìde látòkè ọba méjèèjì la dẹ̀ gbọ́dọ̀ fún ní recognition tẹ́lẹ̀ kẹta náà bá dé á fún recognition bọ̀tẹ́ ẹ má gbàgbé àyà ọlọ́run o tó ní kámúmí ń fẹ́ àti kọ̀lílà àti gálàbá ti fẹ́ àtà lópin ìgbà tẹ́ ẹ bá ti gba yàn
wallahu ma'a sabirina. Ọ̀rọ̀ yẹn fúnra kó ti wá àgbà fọ́lọ́run ìdí mi sọ̀rọ̀ yà kọ́ ni mi bá tó fẹ́ jẹ́ ìmọ̀ àbọ̀ ẹ̀rin so ẹ̀rí àwọn ọmọ mi tẹ́kàn yìí so wọn ò sí nínú ẹjọ́ yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n àgbà ẹjẹ́ tó sọ̀rọ̀ wọn ò sí nínú ẹjọ́ wọn ò sí nínú àwọn tó ń dùn mọ́mù tí wọ́n ń jẹ tó ń dùn mọ́mù tẹ́lẹ̀ ṣùgbọ́n kálàfí ò lè bá wà àwọn fi gbà wípé kí àwọn náà wà ní ẹni tí kọmíṣánná sọ pé ọmọ kírun tẹ́lẹ̀ so yẹn sìn so nísìn àwọn ẹni tó dìde ìmọ̀ọ́mù náà bẹ̀rẹ̀ kọ́ ìtẹ́tẹ́lẹ̀ wọ́n rọ òun náà ni pé kò ṣe sùúrù àwọn sọ pé àwọn ò gbà láàrin ara wọn gan safe so nísìn tí ìmọ̀ọ́mù ọba fi àwọn náà ní ẹlòmínà tàwa náà lè fi kún tó náà fẹ́ jẹ́ imam ọkọ̀ lọ court yọ̀nà ẹjọ́ lọ court a lọ sí kúlọ̀ lọ sí court tí ẹjọ́ bá ti fún wa ní document ẹjọ́ sá àwọn ò ní gbẹ́sẹ̀ kọjá ilé ẹjọ́ tó ṣe gbẹ́ tí a tó. sẹ́rẹ́ ni tó gbé ájì yunifásitì náà jẹ́ ìnísìn orúkọ rẹ̀ kọ́ lọ́wọ́ kóòtù orúkọ bàbá wọn wà kóòtù ẹbí wọn bàbá wọn ti kú yes so táwọn náà bá fẹ́ gbé ìbéèrè nínú ṣẹ̀ríà Islam ta lógún tọ́ sí ogún bàbá ta ló tọ́ sí ọtọ́ sọmọ ẹ̀ èyí ọ̀dà yìí tẹ́lẹ̀ mi. so ẹlòmí náà ń bẹ tó lè já aláàdì imam ẹ jòkó ẹ má fún wa lóko dídí sí wọ́n náà àdáyé láàmú kẹfẹ́. ẹ gbọ́rọ̀ mi yé àníkàmú mi ń fẹ́ àti ń kọ̀ ní ilà tí bẹ́lẹ̀ bá ti fi ata onídìíká tún fún àwọn afárá bá sọ̀rọ̀ àwọn afárá ẹ̀dá nǹkan mú ẹjọ́ ṣe rí ilé ẹjọ́ àwọn ọmọ ẹjọ́ sọ́dọ̀ ara bí sẹ́rí sẹ́rá àwọn ọmọ tí wọ́n ń dájọ́ fún wa wọ́n gbẹ́ àwọn ọmọ tá a mọ̀ bímọ ni àní kò sí ẹni tó lè sọ pé wọ́n join tí ilé ẹjọ́ ò ní sọ pé kó máa bọ̀ wọ́n ò ní kó lọ gbé pot ẹ̀ náà wá ẹni yóò tó bá fẹ́ join ẹ jẹ́ kí wọ́n join more so the judgment is here tó pronounce òkè ọba tó dẹ̀ pronounce bàbá ọlọ́rẹ so judgment yẹn la gbọ́dọ̀ tẹ̀lé àwọn ẹni yìí sì mú ìwé judgment wá judgment tí wọ́n ti dá fún wa wọ́n sun àsùnpìyẹ ni bóyá wọ́n tí a lọ sí bà wọ́n I don't know èyí tó lọ́wọ́ òkè tí a ò lé ipò nílùú abáyédúpẹ́ tí wọn ò ti jẹ ìmọ̀ọ́mù tẹ̀kẹ́ tó dé wọ́n sun àsùnpìyẹ nítorí pé ìwé ìwúwo judgment ìwúwo even far more than this. mo sọ fún ilé ẹ̀kan ò tá àbá bímọ rí ayàgbẹ́ tó lè rí o àmọ́ tí ń ṣẹlẹ̀ o this judgment is very very flexible to this one this is superior judgment láti wá má lè fún ẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ torí pé tíjọba sọ náà ni pé ìdílé ẹjọ́ sọ ni pé ẹ padà lé ilé yẹn làwọn afẹ́ mọ fún ilé ìfẹ́jẹ́ foundation rẹ̀ gbóyè ẹ sì tara yín ni yóò dùn ní òkú ọlọ́run yóò dùn ìtí ọba fi ní dúró àdàbí ọgbọ́n o àwa náà lọ́gbọ́n nú o àdàbí ọgbọ́n o asúmọ̀jọba o wọ́n sọ fún yín o wọ́n ṣe agídí jù báyìí lọ nílùú kan lọ́sùn o wọ́n ṣe agídí jù báyìí nígbà mọ́ ná ọwọ́ ìjọba sí arókàlùkù tọ̀ gbogbo ọgbọ́n tí ń dá bútẹ́ níjà bútẹ́ òǹkàlùkù ti sinmi wọn ò lè wálé ọdún mọ́ ẹ má ṣe tí ó lé nílùú ẹ má tó rẹ́ni wọ́n bá gbé lọ lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tó bá padà dé ojú ó tì í ọ̀rọ̀ àwọn yòókù ẹ̀sùn mẹ́yìn ó ti lọ ẹ̀wọ̀n o ìjọba ò sì rán èèyàn ń ṣe ìjọba ọmọ pé èèyàn dàgbà o pé èèyàn rákòrò wọn taari ẹ̀nú ẹ̀wọ̀n o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí a lo agbára kejì tá a ní fúnra wa ẹ má jẹ́ a lo tí a bá lè pronounce imam ìtọ́jú ìjọba ojú sọ́jà lọ ẹni sọ́jà bá ń ṣẹ́jú márùn-ún tí ó lò láyé nu àwọn ilé àwọn ọmọ kéékèèké àwọn dpo ti ẹ̀ láàánú lójú tiẹ̀ àwọn ilé àkọ́mọ́dá wọ́n tún fi ọmọ kọ̀wé wọ́n yí sẹ́tẹ́mẹ̀ntì lọ́dọ̀ sọ́jà bá ti gbá bùtù lẹ́nu bẹ̀rẹ̀ sí yóò ti túbọ̀ ìfọyín ẹjọ́ ẹni tí wọ́n bá lọ háyà
kí ọ wá dúró ń bì as a hooligans of thought jọ lọ pẹ̀tù sí ìgbésí ayé ara rẹ torí ara rẹ ni o kì í ṣe pé àwọn àtàbẹ̀ bí òdìṣẹ́ o ìjẹta mo ti lọ Ìlọrin mo sọ fún yín o Ìlọrin mo gbàdé bí lánàá o ibi mọ̀ ń gbà lu Èkó o alẹ́ àtàlẹ́ ọ̀la ẹni mòlídì àfáwa ní sọ́bà tí ò sì gbọdọ̀ yọ mílẹ̀ pọ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ́ ká dúró síbí ẹ má fún wa ní ìgbódúdú san my national amir wọ́n á fún wọn ní date ẹ wà bá wọn nìbàdàn gbogbo ẹ̀yin mẹ́sẹ̀ sẹ́hùn ẹ̀ńtà àbá ti rí òṣè kọmitì nù o ẹ̀ńtà ẹ̀ ó ní disturb kan kùjì ọwá wọ́n yìí ṣèbúra lẹ́yìn o ẹ̀ńtà àbá ti rí òṣì nù kọmitì nù àwọn tá a bá rí ìlàbùrà fún a sì gbé wọn kọ Ọlọ́run lọ́rùn tààrà ètò láti Ìbàdàn tí wọ́n èdè ìrú àwọn ọmọ ronú ni lógo Ọlọ́run òbí yẹn ti jẹ́ nìyẹn bàbá ọlọ́kọ́ ó kéré fẹ́ sọ̀rọ̀. sàrọ̀ lẹ́gbẹ̀ẹ́ mo kí ẹ̀yin bàbá kí Ọlọ́run jẹ́ kárí yín pẹ́ nípa gbogbo ìgbésẹ̀ tẹ́ gbé ìgbésẹ̀ àlàáfíà ni ẹnì kẹrin tí ẹni kí wọ́n fi kún ẹ fi kún kí àlàáfíà ó lè jọba ebi gbogbo ohun tẹ́ sọ náà ní ìsìn pé ẹ fún àwọn committee ẹni 3 weeks after the swearing in. ṣé láyọ̀ ara nípa ti àwọn bàbá jíìbì òkè sáwọn tí wọ́n máa kí wọn ẹ ń píìdì àbí mo ń píìdì wípé bẹ́ẹ̀ jọ lọ́dún sí. mo kí àwọn bàbá wa national amir mo sì kí àwọn amiru wa ní Ọ̀yọ́ state wọ́n á kí bàbá wa ọlọ́nlọ́mẹrú ẹ̀ tí wọ́n jẹ́ chairman fún kọmitì àtúnṣe bàbá wa ọlọ́rẹ̀ mo kí bàbá wa Kátayé yanjú ẹ̀ ọ̀rọ̀ mi ò ní pọ̀ ẹ rí i pé níjọ́ ní tí a wá mo sọ àwọn ọ̀rọ̀ mẹ́ta kan òun mo tún wá fẹ́ rìpíìtì rẹ̀ afa kan ní haza nabiyu fa ayna minal muslimun fún ìwà táwa mùsùlùmí ń hù yìí fún wọn tí ń bẹ ní ERUWA yìí ìjẹta nẹ́bì bá dé tí wọ́n ní kíkó wọ́n mọ bọ́ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé wo bọ́ọ̀jọ́ ìjà àjà nẹ́bì báyìí táà bá ti wá ju ànẹ́bì tí mùsùlùmí ọba ju ànẹ́bì ìjọmọlẹ́yìn ànẹ́bì nù ẹlẹ́ẹ̀kejì oní hadal islam fa ayna minal muslimun ìwà tí ìsìláàmù gẹ́gẹ́ ní ahù tàbá wòra wa pé mùsùlùmí lélẹ́yìn mùsùlùmí lélẹ́yìn mùsùlùmí lélẹ́yìn ìjà àjọ síláàmù ọ̀hún ìjẹ́wà tí ń bẹ lọ́wọ́ wa yìí ìjẹ́wà síláàmù ni ẹlẹ́ẹ̀kẹta tó wá kọjú dá wa fà oní hadal qur'anu fa ayna minal muslimun alukurani lágbé kalẹ̀ yìí tá bá bẹ̀rẹ̀ sí tú ìjẹ́jòkó wa yìí pẹ̀lú ohun tá ń fà ń bẹ̀ ìjọ́jọ́ wà tálùkùránì ní àkù tí ọba ti wá jọ kankan bẹ̀ ẹ dákun àti gùn kíní àti gùn kejì àti gùn kẹta àti gùn kẹrin kò sí ohun tó wúwo fá lẹ́yìn Ọlọ́run ẹ jẹ́ á try láti mọ Ọlọ́run bẹ́yẹn bá mọ kí ó tí ọba mọ Ọlọ́run yóò mọ dá wàhálà ní so ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin ERUWA tí ẹ wà ní dúró àbí ní ìjókòó ẹ dákun ìtìhádù wá dà lóyún rú ni àbọ́wátò ẹ̀ ń gbọ́rọ̀ yín o ẹ̀ ń gbọ́ dáadáa o alhamdulillah kí ló jẹ́ kí n lọ bí ìbéèrè yìí ẹ rí i pé níjọ́ tí wọ́n wé láwà ní àwọn àfáà ọmọ méjì mo wò ó lórí Facebook wọ́n fẹ̀sùn kan ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn mo dì í mú láti jọ́ náà pé èyí tí ẹ̀wà mọ̀ pé kíákíá báyìí ni ọ̀rọ̀ yẹn ó dé pé àwọn tí ń wọ̀ lúwa wá wọ́n fẹ́ wá dà lúwa rú Ọlọ́run fi wọ́n ṣẹ̀ sí ni mo fi béèrè pé ṣé ìtìhádì wá dà lóyún rú ni àbọ̀wátò so látara báyìí ni pé ẹ dákun torí tọlọ́hun ti ànábì wa Muhammad sẹ́rí tẹ́ bá gbójúlé lọ́yà ìṣọ̀rẹ́ ẹnìkan ọ̀rẹ́ onírọ́ ọ̀rẹ́ olódodo lọ́yà
ọ̀rẹ́ ni ọba ti kó lọ́wọ́ ni ẹ rí pé níjọ́ níyìn náà mo sọ ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ tún sọ yìí pé àwọn ìlú kan báwọn náà ti fa wàhálà yìí nígbà wọn á fà déwájú adájọ́ kìíní ó jẹ́ Christian adájọ́ kejì ó jẹ́ Christian adájọ́ ẹ̀kẹta nígbà wọn á padà gbé dọ́dọ̀ adájọ́ kan wá jẹ́ mùsùlùmí òun ló wá pè lọ́ọ̀yà kìíní lọ́ọ̀yà kejì pé ṣé bí mùsùlùmí lẹ́yìn méjèèjì tí ò sáwọn àgbààgbà náà lù ní wọ́n á dá wọn padà sí ọ̀dọ̀ àwọn àgbàlagbà ọjọ́ náà tí wọ́n fẹ́ yanjú ọ̀rọ̀ ni mo wà ń bẹ̀ èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ ó mo sì kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni pé gbogbo ẹni yóò tó di òǹdè wá bí tó di òka wá bí tó di àfọ̀ṣẹ wá bí tó di gbígbóná wá bí tó di àgádágodo wá bí ọlá pélé ọlọ́run láwa yìí ó ti bàjẹ́ látòní lọ. nígbà náà làwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbálọ àbábọ̀ níbi tá a dájọ́ sí gbogbo wọn gbà ń jòkó ń bọ̀ padà yá tí wọ́n tún délé àwọn ọmọ gbà àwọn lọ́ọ̀yà àwọn olówó sọ́jẹ́ pé wọn ọmọ díútì ohun tí wọ́n ní kí wọ́n fowó wọn sínú Islam ẹ bá wo gbogbo pọ́blẹ́mù bíi tí wàhálà Islam ń ṣẹlẹ̀ àwọn olówó kan ní bẹ́ẹ̀ kìí ṣe sí olówó kí ló dé táwọn olówó fi lọ bá nẹ́bì pé àbá gbà Islam lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n sáwọn alákìísà ìlànà ọba jókòó alábìnrin rárá ẹ̀sìn tẹ́mi gbé wá o ẹ̀sìn gbogbo ayé ni ìyẹn lè torí ìfẹ́ nu tí kò sí ohun tó fà á tó bá ti gbé ìsìláàmù láwọn olówó lọ́wọ́ wàhálà tí ọmọ ọ̀sẹ̀lẹ̀ náà ní àbálọ àbábọ̀ wọn láwọn ọgbà wọn padà lọ kóòtù mi níbi a sọ̀rọ̀ sí náà ní kóòtù yẹn náà padà sọ̀rọ̀ sí ẹ̀mí rọ̀ wá ló kọ lóhun àtìgbà nẹ́bí wa Muhammad àwọn mẹ́ta kan ń bẹ ẹjẹ́ ayọwọ́ wọn kó náà ọ̀rọ̀ ìta bá fẹ́ kálàáfíà wà nínú ìlú ERUWA alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ yẹ ọ̀rọ̀ ẹ̀yìn àfáàní ẹ yọwọ́ jàmá kó ń bẹ jàmá ọmọ pé ẹ gbọ́dọ̀ gbà ní wọ́n rí bí ìtìjú àìjẹ̀máàmù làlàáfíà ìjẹ̀máàmù ìyọnu ní ẹjẹ́ àwọ̀ ní ìsìn ẹni tí ń tó mọ́sáàsì yìí ṣe ọmọ sẹ́yìn ni o sádù ẹ̀yìn àfẹ́ ERUWA gbà ní sádù àyín gbà lórí ọmọ ìlú nìyẹn lálejò fi wá mọ́ wá tún mọ́sáàsì ṣe fún yín iṣẹ́ ń bẹ́ńlẹ̀ tó yẹ kẹ́ẹ̀sì gbogbo ẹ̀yin jàmáà náà tó ń sọpọ́ọ̀tì àyà tí wọ́n náà ń wò wípé ẹjẹ́ àdàrú wọ́n náà wáyé rẹ̀ wo ayé ara rẹ̀ bó ṣe ní ká mọ̀ dàrú tó ayé rẹ̀ ń dàrú jẹ́ káwọn àfá yóò tó ẹjẹ́ káwọn àfá ẹjẹ́ káàrin àwọn àfá tó káyé yín ó lè tó táwọn àfá bá ṣọ̀kan wọ́n ráyè sàmọ̀yíbà wọ́n ráyè sáré síkù wọ́n ráyè sáré dọ̀ wọ́n ráyè sa èwo tún ní àmọ́ àárín àwọn àfá ọ̀bá tó wọ́n mọ̀ sa sèfí wọ́n mọ̀ sa bàrá wọ́n mọ̀ sa sẹ́nisẹ́ni wọ́n mọ̀ sa jẹ́jàlútì wọ́n gbogbo ohun tí wọ́n mọ̀ gbóná ni wọ́n mọ̀ sa ìlú ni wọ́n mọ̀ gbóná ẹ̀yin jàmáàlú tẹ bá fẹ́ kí lù yín ó tó ẹ fà wọn àfáàlẹ̀ kọ́lọ́wọ́n ọba wa yanjú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tẹ́ yọ ọwọ́ wọn kúrò nínú ọ̀rọ̀ tá a bá fẹ́ kó tó gbogbo ẹni tí máa ń gbówó kalẹ̀ pé ẹmọ ṣẹjọ́ ǹso ẹjọ́ ń bẹ́ńlẹ̀ tẹ́lẹ̀ tá à ní sanwó fún wa tí kò wọ́n ní kéèsì sponsor ó ní kéèsì ẹni wọ́n sponsor ní ó ní kéèsì gbogbo arájọ ní kéèsì wọ́n wùlẹ̀ dára ẹ láàmú gbogbo ẹ gbówó kalẹ̀ ẹ gbọ́dọ̀ gbà ẹtún já lọ kóòtù sí ẹtún já lọ kóòtù sí ẹjẹ́ àmọ̀ràn tí ẹjẹ́ ayọwé nìkún bẹ ẹjẹ́ àwọn àfọ́ padà sí ohun tá a kí ló dé tí sùúrù fi mọ́ sọ̀rọ̀ gun àwọn àfáàrí bí ọmọ èèyàn kan bá kú àfáà ni ó ṣe wà sílẹ̀ ẹjọ́ máa fò kú tọ́bí lè lọ́ọ̀kì ọlọ́run yóò lọ́ọ̀kì ẹ̀ pé wọ́n pa ọmọ mi ládùúgbò ohun tí ń ṣe fún ọ yìí so ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ tẹ̀ lọ́rọ̀ wọn làwọn lọ́ọ̀yà ó lè ó súnmọ́ra tó iṣẹ́ wọn wá o lọ́ọ̀yà dókítọ̀ sọ́ọ̀rì lèyàn jẹ wọn tí ní dókítọ̀ bá lọ tó bá bọ̀ tẹ́ni ò gbé lọ bẹ bá ti kú kí ni ó wí oh sorry ọ̀parí nù bí ọ̀bá wín ní kéèsì mọ́ kí láyé lọ́yà ó sọ sọ́rí náà ni ọgbẹ̀ ẹmọ ọlọ́tọ́rọ kọ́lọ̀ jẹ́ mi yóò gùn
kí ló wá dé tá a padà sọ́dọ̀ Ọlọ́run kájọ́ Ọlọ́run ó darí wa kájọ́ Ọlọ́run ó darí wa èmi rọ̀ wá lóko Ọlọ́run àwọn kọmitì tí wọ́n yàn àwọn bàbá ò mójútó bí wọ́n ṣe ṣiṣẹ́ wọn káwọn náà gbà gẹ́gẹ́ bí àmánà nígbà àbúrò tiẹ̀ ti wà ń bẹ̀ èèyàn lọ́rọ̀ nù àmọ́ gbogbo àwa táàtún mọ ṣiṣẹ́ míì tá a bá lọ tán ọ̀rọ̀ ní o gbogbo ẹ̀yin tẹ̀sí gbọ́ pé àwọn tó wọ̀ lóyún wá tó wà ń dà lóyún rú sàwádà lóyún rú àtijọ́ nù. inna hadha kana lakum jazaha láyùkún mashkur ọ̀rọ̀ ni bàbá ọlọ́gọ́ ti bá wa sọ ẹ rí pé àwọn kankan bẹ tí wọ́n ní kò wúlò rédíò wúlò ẹni tí tí ń dùn aago òsì wúlò fárọ ẹni ọ̀rọ̀ lọ́wọ́ tọrọ lẹ́sẹ̀ tẹwàá lè ra aago fún kò wúlò fún ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ká sọ pé kí wọ́n ṣe wáàsí fún wa àyà tá a fẹ́ àkọ́kọ́ kà ó nítumọ̀ èyí tẹ́lẹ̀ kejì kà ó nítumọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n ṣe fún ẹndí òní só wúlò wala tanfa'u iddatul maw'iza fi qulubil ghafilin kò wúlò ẹjẹ́ tò ní ó wúlò ẹ dákun ẹjẹ́ tò ní ó wúlò ẹ̀yà afẹ́yìn lẹ́rù ń bẹ lórí yé o ẹ wo ìtí ń sọ láàrin ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ aláìlójútì yé o àwọn áńjà sí tọ́mọ ọlọ́mọ ń fowó kọ́ ọmọ ọlọ́mọ rájí sáàm ní sẹ́yìn ẹwọ òrìgbẹ́yìn orin ìgbẹ́yìn tó ti sẹ́yìn bèbí òun á gbówó ti ẹ̀wà bí nígbẹ̀ ń gbaládá lọ́mọ ilá ẹ̀yin wá ronú pé ẹwà ti parí mọ́sáfà ibi tí máa gbé mímbàrí sí mi ibi tí máa dúró sí bí ibi tí máa kírun ní ẹja níbẹ̀rù Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ sì rọ̀ pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ibi ẹ̀rọ bá pọ̀ sí ń dán ibẹ̀ máa dùn ní ẹ̀fẹ́ egun yín ṣiṣẹ́ mọ́ ọ̀lẹ ti báyé yín jẹ́ ọ̀lẹ́lẹ́ alọ̀dàrú ni alọ̀dàrú nígbọ̀n ọ̀dọ́ lọ máa dáko ni tí wọ́n mọ̀ pé ẹ̀gẹ́ mi éka 5 ni éka 10 ni ẹ̀ẹ̀sẹ̀ yẹn mọ́ ń sìn àfẹ́ máa wábi tó lọ ń fẹ́ tò tí wọ́n lò ìfún tí ó fi dàrú ẹjọ́ àwọn ọ̀dọ́ ẹjọ́ pé àwọn sákèsì tọ́lá náà dá ìta bàbá ìdó àwọn làǹdẹ̀ ń dà wọ́n láàmú kò ṣeé gbọ́ pé ní ìlú tí speaker House of Assembly ní Ọ̀yọ́ state tó ti wá kọ̀ wá tò religiously ìdọ́rọ̀ wọn àti sàánú ní Christian tọ́jẹ́ ó bá jẹ́ muslim ni a ti gbá sílẹ̀ alóde a ti ràn wálé lọ́wọ́ ilé jẹ́ muslim mo ti pàdé ẹ̀ lẹ́ẹ̀mejì lọ́dọ̀ àwọn gómìnà Adémọ́lá Adélékè ti pàdé ẹ̀ 2 times bá ti bá ń fa omi sílá yóò délé yọmọ wa lárí mọ́ ògbórí láyà ni but Christian tó jẹ́ kòkò tí ń tọ́kàn ẹ̀tọ́ wá wò ìtọ́lọ́run tó wá fojú wa rí ṣé ṣọ́ọ̀ṣì náà nípa orin àbí ẹ̀ńsìnkú wọ́n ń sìnkú ní owó tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì ní lẹ́gbẹ̀ẹ́ central mosque àjẹpẹ́yìn àfa ẹ̀fúyẹ́ àwọn ti parí òdìgbà mú ìṣẹ́ pé ẹ̀ńsìnkú ní lọ́rẹ̀ mẹ́wàá mo sáà fetí síbẹ̀ mo fẹ́ gbọ́ orin tí wọ́n ń kọ so Ọlọ́run ṣàánú wa pẹ́sẹ̀nsà. gbogbo kùn fẹ́ fún mi. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bó tẹ̀ jẹ́ pé mi mọ̀ pé Ọlọ́run á padà kádàrá pé kí n lè sọ̀rọ̀ mo ti ń wò pé bí ìṣẹ́jú méjì sí máa dìde ẹnìkan wà nínú àwọn tí a jọ wá láti Ìbàdàn tí mo dá jókòó sí nínú mọ́tò ojú ọ̀nà láti ń rí i pé ara rẹ̀ ò gbé so à ń láti tètè padà sí Ìbàdàn kó lè lọ rí dókítà torí inú téèyàn gbọ́dọ̀ fi ṣeré láyé àlàáfíà jẹ́ kan téèyàn gbọ́dọ̀ wò nǹkan mẹ́rin tí léèyàn gbọ́dọ̀ kájú ṣe ọ̀kan náà làlàáfíà ọ̀kan náà ní irú ìjà tẹ̀ ń jà yìí ọ̀kan náà ní tó kú bá kú mùsùlùmí ò gbọ́dọ̀ wó níran ká tètè palẹ̀ ẹ̀ mọ́ ni. mo kí bàbá wa Ọlọ́run ló mẹ́rú ẹ̀ tí wọ́n jẹ́ ọ̀gá wa ní Lajnatul Islahiyya wàláhí ibi tí wọ́n bá ti lọ èmi ò kí ń débẹ̀ tọrọ kan mi máa ń balẹ̀ pé ẹni tó tó nǹkan handù ńlọ handù ẹ̀ ní tó gbé mi débí báyìí lénìí
ní kọ́ọ̀lù spíkà tí mo tún rí tó sọ fún mi pé ọmọdún mọ́mí bẹ́yìn náà ò ṣe débẹ̀ ìlú mi ń dàrú ẹ sì jókòó. Ó wá yà mí lẹ́nu pé ọ̀rọ̀ ìsìláàmù ká kírísítẹ̀nì lára ọ̀rọ̀ ìsìláàmù ká mùsùlùmí lára. Ẹ̀yin àfáà, Ọlọ́run ti sọ fún wa yí pé ẹnikẹ́ni tó bá yà kúrò lórí bó ṣe ní kẹtọ ayé fa inna lahu ma'ishatan danka. Ọlọ́run ló ń tọ̀ wọ́n ò ní ráyé ṣe. Àwọn àdín kankan tí ń ṣẹlẹ̀ ní a ti bẹ̀rẹ̀ gbésẹ̀ lórí ọ̀rọ̀ adó àwáyé nínú ìwádìí tèmi make mo rí pé tí ò jẹ́ kán tí rí ọ̀rọ̀ yẹn yanjú nígbà tí wọ́n ti kọ́kọ́ yan ìmáàmù bí ọdún méjì sẹ́yìn àwọn tọ́ọ̀gì ẹ̀yìn àfáà mọ́kàlí yóò ṣiṣẹ́ mọ́ tọ́ọ̀gì lẹ́nà rẹ̀ tìlẹ́wà ń fún lọ́tílẹ̀ ń fún nígbó nítorí yẹ kẹ́ ẹ ṣe wá sí fún pé nítorí gbé dání yìí ọ̀dà ẹ̀yin lẹ́wà lọ rẹ́ǹtì wọn wá tẹ́ rẹ́ǹtì wọn wá ìní ń dá fìtínà lẹ̀ ẹni ọlọ́run bá kádàrá ipò ìmáàmù mọ́ bó bá fò lókè tẹ́sẹ̀ rẹ̀ kalẹ̀ kò lè jẹ́ téèyàn bá fẹ́ kálàáfíà òjọba ń gbà míì tá a bá wọ́n náà àlàáfíà títí tí ò bá ṣeéṣe èèyàn á máa fọ́ọ̀sì àlàáfíà bóyá padà fọ́ọ̀sì àlàáfíà nílùú ìní o ẹnikẹ́ni tí ó bá tó wá pe ẹjọ́ kó pe ìlú náà pọ̀ mọ́. Mo ti bá gọ́vnà Ọ̀yọ́ state sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lánàá èmi àti spíkà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lánàá èmi àti ìyá wa Mọ̀ṣúrà Sùmọ́nù àti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lánàá ta ló tó wá kù lọ́yọ̀ state Yorùbá ní àkí ń lọ́ba kátán lójó à ń bèèrè pa wá lọ́lọ́run tó ju gbogbo àwọn tá a kà sílẹ̀ yìí lọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe mùsùlùmí àmọ́ ọ̀rọ̀ Islam bó ṣe gbé mi bẹ́ẹ̀ náà wà ní spíkà tó jọmọ ìlú yìí ojú òsì tì yín ojú òtì yín Ọlọ́run ló mọ̀gbà tó ń kálukú ló gba tiẹ̀ gbogbo Islam ilẹ̀ Yorùbá ọ̀ǹtì ìgbà tá a bá tó tẹ̀lé ìlànà tí wọ́n fi yan ìmáàmù nílùú Ìbàdàn ńlá tó mọ nísìnyí o tó kálukú gbà pé tí ò bá kàn òun yóò kàn ọmọ òun ilé ìtàn bá bọ̀ yìí náà ó ṣeéṣe kó jẹ́ pé á padà tó bẹ́ẹ̀ ni mọ́gàjí méjì ń bí mọ́gàjí méjì lẹ́gbẹ̀ẹ́ kejì ìmáàmù ó síwájú bẹ́nìkan bá ti ń kúrò ẹnìkan máa bọ́ sí ẹlòmíì lè kúrò nípò ìmáàmù láìkú náà. Mo mọ̀ kan nínú àwọn àfáà wa kan tó kúrò nípò ìmáàmù ó ní tọ́lọ́hun ṣe fóun ó kọjá àwọn nǹkan tó ń rí lórí ipò ìmáàmù yẹn onílùú tí wọ́n ti yàn wọ́n sí ìmáàmù òun ò lè ṣe ìmáàmù bẹ́ẹ̀ kó wọ́n pàdé Ọlọ́run dáadáa òun mọ̀ mọ̀ withdraw kan yẹn lòmíì kó máa ṣe lọ nítawọn kan jẹ tí wọn ò tí ì mọ̀ bálá àkírà àwọn ó ṣe rí ilẹ̀ yìí wá fẹ́ kúlé lórí wọ́n ti pe ẹrú Ọlọ́run kan pé kó wá jẹ ìmáàmù rí kó ní à ní tí ń pa àwọn ní jẹ́ ni pé kó wá jẹ́ pé gbogbo òkú lẹ́ẹ̀mọ́ tó wájú òun lòun mọ̀ sàláwà akúbárù ìlú lẹ́fẹ́ fóun nǹkan yìí lẹ́yìn wà nílé bọ́dọ̀ bá ti di pé wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn ò mọ̀ dàlúrú ni o ẹ lọ wá sẹ́sẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń dàlú ìrú èmi ò wá láti bá yín sọ̀rọ̀ sùúrù ẹjá jọ dàrú ẹ ní irinṣẹ́ fìtínà tó èmi nìkan báwọn bàbá wa yìí bá ẹwọ bẹ́ ṣe fi lélẹ̀ látàná odidi chairman board alárajẹ Ọ̀yọ́ state ni gbogbo tí ń jẹ́ Òṣogbo Ẹdẹ Ọ̀ṣun state lójókòó yìí gbogbo tí ń jẹ́ Ṣakí Òkè Ògùn yìí lójókòó yìí Ondo state ni bàbá ti wá èlò lẹ́fẹ́ fún wa torí Ọlọ́run tẹ́ẹ̀dẹ̀ ń dà wá láàmú báyìí àwọn tí wọ́n wéra wà ní mo ń sọ fún bàbá wa tí wọ́n jẹ́ chairman màá wish ká report wọn sí court ẹ jẹ́ kí court take action pé contempt of court nígbà tábà ìfìyàn méjì jófin ara òrò àwọn tó kù ẹ bá wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní ìní bá spíkà sọ torí kò ní ó lè mọ́ fẹ́ ká introduce yẹn bẹ̀tá bá fẹ́ kálàáfíà ìjọba àwọn tí ẹwé rà wà níyẹn lẹ́yìn ìgbà tí kóòtù ti ṣòfin ó yẹ kán fi mú dání o tó bá jẹ́ pé nákàlí kan lẹ ní ẹ lọ gbìyànjú ẹ o kì í ṣe irú èmi kì í ṣe irú àwọn bàbá tó jókòó yìí Ọlọ́run
ló mọ bí tó forí ń kálukú sí náà ó lè jẹ́ pé ńgbà tẹ́ ẹ̀ jẹ ìmáàmù wọ́n ti fi ìmáàmù kan lọ̀ mí rí tí mo sọ pé tí mo tọrọ lọ́dọ̀ Ọlọ́run ní pé ní bọ́dì tó bá jẹ ìmáàmù lásìkò yẹn kó rí mi kó máa kúnlẹ̀ wájú mi ni mo tọrọ Ọlọ́run mi dẹ̀ ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n rí nípò ìmáàmù tọ́lọ́run lè ṣe fún ìwọ tó jẹ ìmáàmù ń bẹ náà wá tá à gbà ní ìtìhádù tá a jókòó yìí tí kì í ṣe ìmáàmù ìlú tó jẹ́ pé tọ́rọ̀ bá dọ̀rọ̀ 50 million kì í sọ̀rọ̀ ẹ̀yà mi yóò yọ ni èló ló fẹ́ gbà bí wọ́n ti ń pín òkú èló lẹ fẹ́ gbà bí wọ́n ti ń pín owó sàrà tẹ́wọ́n ba ìsìláàmù lójú jẹ́ tẹ́ẹ̀sì wá sọ tẹ́ẹ̀sọ wá di nǹkan dójútì báyìí ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ ní ìgbó ọ̀rà tí mo wí adó àwáyé ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó tìyàn lójú àwọn tọ́ọ̀gì ni wọ́n wá ń bá yín ni wọ́n ń tẹ́ní fún ìmáàmù pé ó yá lẹ́yìn ìgbà tí gbóòrùn lẹ́nu wọn tó ti rùn ojú ẹ̀dẹ̀ tì í ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé Ọlọ́run gbogbo tọ́ọ̀gì tí bá ń bá wa dá sọ́rọ̀ Islam kò ní síra láyọ̀ tó bá jẹ́ pé wèrè kan lọ́lọ́run fi kan rú tọ́ọ̀gì bẹ́ẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀ keje wọ́n máa bá wèrè lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ jẹ́ tọ́ọ̀gì nílùú ẹ lọ jáwọ́ lórí ọ̀rọ̀ Islam ẹ fà àwọn àfọ́ alẹ́ ìjẹ́ wọn yanjú ara wọn ebe ẹ̀ ní mẹ́kàlì ní sẹ́mẹ́kàlì òṣìṣẹ́ mọ́ ni ẹ para yín kù kàmẹ́ ni ó kù náà àṣẹ́wọ́lẹ̀ ń pa àṣẹ ìlágbára àṣẹ ẹ̀mí nǹkankan o tá a bá ní báyìí láàmú ọba lọ tí gbogbo owó fi kúrò láyé a lè má yan ìmáàmù o arákùnlá the next adjournment tá a bá wá bíbà yìí lẹ́yìn ìgbà tí kóòtù bá ti take action lórí àwọn oní concept yìí ẹja yan ìmáàmù enough is enough káwọn tó kù kan ní sùúrù dé táìmù tiwọn ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bàbá Olúbàdàn ìjẹta Ọlọ́run kádàrá pé bàbá yẹn ó jẹ Olúbàdàn ni bàbá wa ń pópó bàbá Adétúnjí bàbá ti gbà pé bọ́yá ni mọ́ fúnra Ọlọ́run ló clear iwájú nígbà Ọlọ́run wà clear iwájú ọba tó kú wọn ànáǹsì ẹ̀ kó ti kú aráàlú ò mọ̀ wọ́n gbé pamọ́ sí ilé ìgbókùsí wọ́n dẹ̀ fún ẹ lówó pé ẹ máa sọ pé ń gba típẹ́ǹtì lọ́wọ́ káwọn ò fi palẹ̀ ilé mọ́ láàrin àwọn palẹ̀ ilé mọ́ àwọn mẹ́ta tí wọ́n tẹ̀lé wọ́n dẹ̀ kú tẹ̀léra wọn ẹni tí wọ́n wá ronú kàn lọ́nà wa lọ́ba kàn bàbá Olúbàdàn tèmi gbọ́jọ́ ṣe tó náà tí wọ́n bá ní ó kàn wọ́n àwọn gan ní ọ̀nà ọ̀bọ ló fẹ́ gbà wọ́n tún ju ètò gbèsè lọ nínú ìmáàmù tó ní sùúrù lọ́yọ̀ state bàbá ìmáàmù Ìbàdàn jẹ́ kan wọ́n ní sùúrù dàsìkò tí wọ́n ní wọ́n bọ́lọ̀ ń dù gbogbo ẹni tí ń wòye pé bàbá ò ní débẹ̀ wọ́n ti síwájú wọn náà kìámọ̀ báyìí kódà gbogbo majority ẹlòmíì tí ń wòye pé kó kútó nítọ̀la bẹ́ẹ̀ lómi ìṣe ń rò ní jásẹ̀ sálì kìámọ̀ náà ẹ̀yin àfà àsìkò Jímọ̀ tó bọ̀ ẹ lọ ní sùúrù ẹ̀yin tọ́ọ̀gì àárín wa Ọlọ́run lábẹ̀ lẹ́yìn lórí pé kó yọ yín o ẹni tí ò bá rí ìmáàmù jẹ Ọlọ́run ó bò láṣìírí tó bá gba sùúrù tó bá gba sùúrù Ọlọ́run ó bò láṣìírí débi pé ó pọ́sibù kó jẹ́ pé lọ́wọ́ rẹ̀ gan ni ìmáàmù ó ti máa pè pé hello àkòsí nǹkan o ẹ sẹ́ndì 100 million sí wa o tí ó dẹ̀ mọ́ sẹ́ndì ẹ̀ agbára Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ kí ló dé tẹ́ ẹrù Ọlọ́run yín pin kí ló dé tẹ́ ẹrù Ọlọ́run yín pin bí mo ṣe já àfáà yìí mi ò jẹ mọ́mù ìlú kan mi ò rí ìmọ̀ọ́mù kan nílẹ̀ Yorùbá tí ó lè halẹ̀ mọ́ mi kí ló fẹ́ fi halẹ̀ mọ́ mi kí lọ́lọ́run ṣe fún tí ò ṣe fún mi so ẹ lọ ní sùúrù táyé kẹ́yìn dùndùn yín láta o dùndùn yín láta yín lẹ́ ń da ìlú èrú àrú ẹ̀yìn lẹ̀ járí tó èmi gẹ́gẹ́ join ara mi mọ́ case against yín lórí concept o tí n bá dẹ̀ join ara mi gbogbo ilẹ̀ Yorùbá ilé rẹ́dì láti bá yín jà mo fi Ọlọ́run bí Ọlọ́run tẹ́ ẹ bá ní sùúrù tẹ́ ẹ gbà fún wa ń tó ju ipò mọ́mù lọ́lọ́run ó pin fún yín ìmọ̀ọ́mù tá a bá yàn ò ní kánjú kú Ọlọ́run lè padà kádàrá pẹ́yìn náà ó padà débẹ̀ náà ẹbọ́ ọmọdé ni yín Ọlọ́run sì ṣàánú yín ẹ lọ́pọlọ bí mo ṣe gbúrò yín wọ́n lẹ́ ní brain bet gbogbo ẹ̀kọ́ téèyàn bá ní tí ò bá ti sí tìjú ń bẹ̀ kì í ṣẹ̀kọ́ mọ́ o Ọlọ́run san alẹ́ san dáadáa bàbá chairman èmi ń tọrọ ìyọ̀dá máa pè bàbá wa ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn
pẹ̀lú ìyọ̀dá wọn ni la fi wà níbi tá a wà yìí. Kódà lọ́jọ́ tábà wé láwàní bàbá ìmáàmù Ìbàdàn ní òwe láwàní. Fúnra Ọlọ́run ló gbé àwa dìde gẹ́gẹ́ bí sójà fáwọn bàbá yìí. Ẹ wo ìgbà tí wọ́n ń ṣépè fún gbogbo bàbá yìí lórí íńtánẹ́ẹ̀tì, ṣépè fún bàbá Muyideen, ṣépè fún bàbá wa Ọba Ìlọrin, ṣépè fún bàbá Mudiru Markaz. Ìtìhad èmi lẹ̀ ń rí ìta pé wọ́n jáde ni, ìtìhad ló tì mí jáde pé ìwọ lọ forí là. Ló já sọ fún wọn pé money for money, naira for naira, níta ẹ bá ní àwa náà ní jù yín lọ. Bọ́mbà tó bọ́mbà. À ń sọ fẹ́yìn tẹ́ ń bẹ́ lù yìí náà tẹ́ ń dà lù yìí tó bá jẹ́ pé owó lẹ ní, tó bá jẹ́ pàgbára ni ẹja jọ kò sí. It's going to be money for money, naira for naira, dollar for dollar, power for power. Mashallah. Bàbá ìmáàmù àgbà ìlú Ìbàdàn, bàbá ìmáàmù àgbà Ọ̀yọ́ state, bàbá ìmáàmù àgbà ilẹ̀ Yorùbá, bàbá agbọ́tọmọ kékeré, Ọlọ́run bá ní jẹ́ kẹ́mi wọn ogun. Ẹ bá ní ka Súrátù Kùráìṣì kan fún wọn, Ọlọ́run jẹ́ wọn ó gólé ayọ̀. Ibi tẹ́ ní wọ́n ń dàrú ìyẹn ẹ fi tútù sí ẹ̀kọ́rẹ́ tí wọ́n tọ́jú ó mọ̀ túmọ̀ rẹ̀ kì í ṣe pé ó ń dà lórí ṣùgbọ́n ẹ̀kọ́rẹ́. Wọ́n ní kí n ṣàlàyé lórí pé wọ́n ń dà lóru tá a wí, ẹni tí bá ti ń dà ẹ̀sìn wa rú ń dà lóru lọ́dọ̀ tiwa ni. Bí ìlú àfáà ní sùúrù, aráàlú yín kọ́ ló ń bẹ sọ̀rọ̀ kì í dẹ̀ sẹ́gbẹ́ ní sùúrù, calm down. Bó o ṣe lè rí àwọn aráàlú yín fún kọ́ ló lè sọ̀rọ̀ ń bí, calm down. Ní sùúrù, sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwé sọ̀rọ̀ sùúrù, ó yá dìde kó sọ̀rọ̀ sùúrù. Ẹjọ́ kò sáà. Àmì ẹjọ́ wà bá torí mo ń kánjú gan torí ẹni tó wà ní mọ́tò. Ibo ọ̀rọ̀ pẹ̀ lágbàlékọ́ torí tí Kùránì wí lọ́yọ̀ wí kì í ṣe nítorí pọ̀ lágbàlé. Bẹ́ẹ̀ náà ni àgbàlagbà náà ní wọ́n lọ́dọ̀ ọmọ kékeré. Orí gbogbo ayé ní tí wọ́n tà ṣe àwọn ọ̀dà ìjọba ìsìláàmù ìlú wa. Gbogbo ẹni tó bá ní táwọn bàbá rẹ̀ bá ní dúkìá, kò ní fẹ́ kí dúkìá bá bọ̀ wọ́n sọnù. Òótọ́ ni. Kí dúkìá àwọn bàbá wọn máa sọnù làwa náà ṣe. Àsìkò ọmọ ọ̀tá sínú ìlú. Ìlú bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́. Ó dùn mí pé lórí fẹ́ dá wọn wọ́n ni. Màá ra ilé tí ní 2014 kéde àtìkejì lọ sí àjì. Ẹ̀rì mú fún ajífọ̀ọ̀mù kejì ẹ̀rì mú pẹ̀lú ẹlòsílẹ̀. Ọlọ́run ní kò wo mi lọ. Ẹ̀bá rẹ̀ ti gọ́ọ̀mù pè lọ́dún náà. Má lò tán. Bàbá wa àgbà ìmọ̀ pè fún ọgbẹ́ lọ́dún náà. Bàbá ìdí sínú wọ́n sọ fún lọ́jọ́ yẹn pé ọmọ ọdún kan náà lèmi àti ẹ̀ o. Gbogbo ibi tí wọ́n pe gọ́ọ̀mù ẹ̀yẹ o. Ọmọ akẹ́sẹ́lọ̀ wa ilé òṣìmàlẹ̀ lọ́yọ̀ lórí jìnnà. Oṣù wa lọ yọ lọ́jọ́. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ dákun, ẹ jẹ́ ká gbọ́ tiẹ̀, ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ tiẹ̀, ẹ jẹ́ ká gbọ́ tiẹ̀, ẹ dákun ẹ dákun. Ẹ jẹ́ kó sọ̀rọ̀ tèmi Ọlọ́run. Ó yá máa bọ̀. Mo ń gbádùn ẹ̀. Àwọn tí ẹ lẹ́fà. Àwọn àgbàlagbà tó bá sọ̀rọ̀ bàbá ìdàlú ọ̀hún ṣàlù wa. Ìdá wàhálà alẹ́ ìlú ọ̀rọ̀ ìmọ̀wé ìlú wa. Ẹni náà ń fẹ́ kárí gbogbo oṣù tọ́lọ̀ ń bá fi kẹ́kẹ́ sí. Èèyàn gbọ́dọ̀ sọ pé ta ló kún mẹ́. Kéèyàn máa wò pé táwọn ọmọ kéékèèké tó kún mẹ́ yẹn, táwọn lábọ̀rọ̀ lọ, táwọn ni wọ́n bọ̀ wọ́dá sí. Wàláì tọ́láì, ní kẹ́kẹ́ yìí ṣe kéré tó lè, ó sì tàbí ọlọ́run yẹn. A fún ẹ ní ìṣẹ́jú méjì sí. Àwọn ọ̀bẹ nìkan kọ̀ wá là. Tí ọba já sí pé mo lé ẹ̀gbẹ́ bá sọ, tí ọba tẹ́ wa lọ́rùn, alẹ́ ẹjọ́ lọ padà. Ebi gbogbo yín máa ṣe bí ìlú kẹlẹ sílẹ̀. Ṣé a lè kọ̀ sílẹ̀ ní ẹgbẹ́ kò lé? Ẹ̀mí ẹ̀rúgùn, ò ṣe wọn káre.
àmọ́ láti máa sọ pé ẹ̀yin ọmọ méjì ẹ̀yin ń da ìlú wáyé nígbọ̀ àdá ìlú wo à ń jà lórí dúkìá àwọn bàbá wọn. ọ̀dà àtúgbọ́ jókòó adúpẹ́ ìṣẹ́jú kan péré lókùn tí ó fi sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run àti Ànábì Muhammad ọmọ yìí wọn ọmọ kékeré ò lè mọ ìjẹ kó má yí lọ́wọ́ ẹ dákun ẹ bá mi dájú wọn kọ́ńtẹ̀ǹtì yẹn ẹ bá mi fàbí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. ẹ jẹ́ kí n bẹ̀ wọ́n ebi mo wọ́n ní ẹ má bá wọn plead wọ́n ní kẹ́ ẹ má bá wọn plead àbí tẹ wípọ̀ wọ́n ní ẹ má bá wọn plead wọ́n ní ẹ má bá wọn plead nínú ní tí ó sọ nìyẹn náà wọ́n ní kí wọ́n má bá wọn plead now ẹ jọ̀ọ́ sọ̀rọ̀ alánàbí kẹrì bàbá wọn nìkan yẹn náà sọ̀rọ̀ alánàbí kẹrì inú mi dùn pẹ̀lú bí Amiru ṣe bá wa lórí ọ̀rọ̀ yìí torí pé lára abẹ́rẹ́ tí wọ́n gún mi pé kí wọ́n pass níbí ìlọ́wà ṣùgbọ́n èmi ń bẹ̀ pé kí n fi lọ fún àwọn Amiru ní ààbọ̀ fine Amiru ti ní ká go ahead with contempt of court in which a ní agbára rẹ̀ kódà ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ kan fún yín àìtí ìgbé yín inú ilé Ọlọ́run láwà yìí àwọn ará sọ fún wa pé kí wọ́n ṣe sùúrù ìní fẹ́ ẹ kọjá yìí ẹ jọ̀ọ́ a ní ìtẹ́ ẹ̀sì ọ̀dá mo tó sọ now ìta máa sọ nísìn ni pé ẹ lọ retract ajẹ ìmáàmù yẹn ẹ lọ sọ padà sórí afẹ́fẹ́ pé ajẹ ìmáàmù ERUWA ẹ lọ sọ padà sórí afẹ́fẹ́ within 24 hours tí ẹ bá wá sọ á sọ fún àwọn agbófinró wọ́n go ahead we will read them sọ́dọ̀ fi di wòye ọ̀la tá a bá gbọ́ tá a dẹ̀ rí we will write the security agency wọ́n go ahead inshallah. ọmọ yóò ní gbọ́ràn. ìlú ìyẹlẹ wà lórí o ìlú ìdá kọ́ bàjẹ́ látòrí. olè bàjẹ́ níbàjẹ́ bò. akẹgbà bò ó kà lólo. ìjọ tí wọ́n bí fún gọ́ọ̀mẹ̀ntì yẹn tí wọ́n dá àwọn bàbá ọlọ́run ẹlẹ́bí alẹ́ ìdọ́ọ̀nù ni wọ́n wé láwà ní wọn. níbẹ̀ táwọn ò tí ì dá sí ń gbà yẹn. àwọn ò dá sí ọ̀lọ́wọ́ wa nù. No problem. Anifa jókòó. Anifa ẹ máa yọ ọ̀dà yìí. Anifa. Bàbá ẹ jẹ́ sọ̀rọ̀ sẹ́jú kankan tó máa lọ. Afa ní sùúrù. Sọ́ọ̀lù alánàbí yìí kẹ́rì. Ìdá àfà àgbàpẹ́ ìdàlúrú. Àgbà wípé ẹ̀ẹ̀dàlúrú. Sùúrù yóò tó láti jẹ́ kárí àlàáfíà tó. Ẹni sùúrù ẹ dákun. Àfà bí ò bá kàn yín ní tí ò bá kàn yín ní rèé ó lè kàn yín nígbà míì ọjọ́ orí fẹ́fọ̀ yìí tí ò bá kàn yín ní rèé ó lè kàn yín nígbà míì tẹ́ ẹ bá fagídí lélẹ̀ ń sìn ó lè di táìmù tí ó kàn yín kí ìlú ó dìsáìdì pé nóò àwa náà gbà ẹ lọ ní sùúrù mo fọlọ́ bẹ̀ yín ẹ lọ ní sùúrù ẹ jẹ́ kọ́kọ́ ráìtì pé ní àwọn olùyẹ kódà sọ́ọ̀lù alánàbí yìí kẹrí kí ló ní afárẹ̀ pẹ̀lú ògbọ́n náà bẹ́ẹ̀ kí n tó wá sọ ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ làákà ìpèsè sọ́nsì kí n tó sọ ó sọ̀rọ̀ kan mọ́sọ̀rú ẹ̀mọ́ wájú àwọn bàbá yìí o pé kòkòrò kékeré kánkán kì í ṣe irú wa lèyàn sọ wíwá bẹ̀rù àwa gángan àti kánkán yàtọ̀ rà àpapọ̀ ní pẹ̀lú ògo Ọlọ́run ká lè bá àríyànjú ọ̀rọ̀ yìí àwọn àfáà yìí ti gbà yí pé ká invite àwọn ká bá wọn sọ̀rọ̀ lẹ́yìn
pé kí ni a invite yín a dẹ̀ bá yín sọ̀rọ̀ lẹ́yìn mo dẹ̀ ń àṣọ yín pé tẹ́ ẹ bá lè gbà fún tìlú fẹ́ yóò kàn yín náà jọ kàn àmọ́ tẹ́ ẹ bá takú báyìí ìlú ó padà mú yín sọ́wọ́ díjọ́ mi tí ó kàn yín ọlọ́run ó fi ẹ̀mí gbogbo wa sílẹ̀ lórí dáadáa gbogbo wàhálà táwa ṣe ń bíbá yóò gbé o tá a bá wà lo àlàáfíà yẹn ni ó bẹ ìtìhad pé kán jẹ́ ká gba ẹ̀yin méjèèjì lálejò ká gbọ́ tẹnu yín ká dẹ̀ bá yín ṣàdéhùn ká déhùn yẹn kí gbogbo ayé dẹ̀ gbọ́ bet ní tí ilé ẹjọ́ ní ká ṣe á padà ṣe o ibi tí ilé ẹjọ́ bá dájọ́ sí á gbé ìmáàmù dìde ń bẹ̀ o tí nǹkan kan ò dẹ̀ ní ṣe lábàríkà al-Qur'an tí ò sí nǹkan kan èkúté ò ní fìwù náà bá àgbà ìpagbára ni ẹpẹ mẹ́kàlí ni ọlọ́run kó ṣàforíjì fún wa bàbá àgbà kan kú ní Ìlọrin mi ní dárúkọ wọn àwọn ń bẹ lẹ́lọ́mọ kéwù mi wọ́n ń bẹ bí wọ́n ti ń sìnkú tẹ́ǹpẹ́ ń san táwọn èèyàn ń bá wọn dárò lọ́wọ́ àwọn wà ní ẹni tó wọnú ilé tí ń lọ jí kúndíkò ní kúndí láti ní around 1960 kúndí wo lè wọ́n fi adẹ́rù bàwọn bí abadé yìí ẹjẹ́ ajẹjẹ́ kálàáfíà òjọba ni o ẹni ó bá ní nákàlí tó fẹ́ sà kó bá a sà sáwọn tí ń dépò ọmọ yìí képọ̀ wálẹ̀ o ẹni ó bá ní nákàlí tí ó sà kó sà sáwọn Boko Haram kan kú sínú igbó o bẹ́ẹ̀ ọba tí lè sẹ́yìn kó má lè rí nákàlí níwájú wa nítorí náà màá bẹ bàbá wa chairman wọ́n á bá yín agree wọ́n á invite yín á gbọ́ tí yín a ti padà rí pé option pé ká wá sí bíbà yìí ó lè má work wọ́n ti fún anímọ̀ràn yẹn lẹ́yìn tí bàbá wọn náà ló mẹ́rú ẹ̀ ti ṣàlàyé yẹn pé ká invite yín síbàdàn so that gbogbo ojú tó dúró yìí ò ní sí ń bẹ̀ gbogbo ẹni tí ó mọ̀ gbọ́n kálukú lábẹ́rẹ́ pé mọ́gbà wọn ò ní sí ń bẹ̀ bàbá ti parí ẹ̀ ẹni ọlọ́run bá dẹ̀ gbé sípò ìmáàmù tó bá wu àwọn tó kù níwò pé ibẹ̀ yìí lẹ bá mi sọ̀tà ó ń tọ̀ nínú ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ni tí ó kó gbogbo wọn mọ́ra tí wọ́n jọ ṣèjọba ẹnìkan jẹ́ wàzírù lọ́tọ̀ ẹnìkan jẹ́ wàzírù lọ́sì ẹnìkan mọ̀ kílíà sàrà lọ ẹnìkan mọ̀ kílíà ẹran ẹnìkan mọ̀ kílíà sàká àbá ìmọ̀mọ́ àgbàlẹ̀ Ìbàdàn náà jẹ́ kẹ́mi ogun àríkọ̀ṣe dáadáa wà lára wọn pọ̀ tí ẹ bá pa sàrà lẹ̀ tó kún bí òkè báyìí tó bá ti di pé ẹ fẹ́ mọ̀ pé àbá ìmọ̀mọ́ pàgbádá wọn mọ́ bàbá dìde nù wọn ó kòwó bá wọn lé ni wọn yọ ń bẹ̀ wọn ò yọ ń bẹ̀ kọ̀ọ̀kan wọn àwọn tó ń tẹ̀lé mọ̀ọ́mù náà tẹ̀lé lásán àwọn náà jẹun so ọlọ́run ṣe rọrùn o àfọ́ ọmọ méjì ààbẹ̀ ọ́ bẹ̀ta gbà wípé àjọjókòó sọ̀rọ̀ ààrọ̀ fún ọ bí ṣé wulẹ̀ ọmọ bẹ̀ta gbà pa nírù rẹ̀ lábúrò àdẹ̀bẹ̀ lọ́n kó bàjẹ́ fún ẹ kò dẹ̀ ní bàjẹ́ fẹ́yìn méjèèjì lábárkà al-Qur'an ẹ̀yin bàbá wa ẹ mọ yọ̀dá ẹ̀mí torí ẹni tí ara rẹ̀ ṣe díẹ̀ nínú mọ́tò so bàbá wa ọlọ́run ló mẹ́rú ẹ̀ làákà ìtọ́lọ́run fún yẹn ọlọ́run ní jẹ́ kó dàrú o bàbá wa ọlọ́kọ́ bàbá wa chairman PGFA board bàbá wa láti Oǹdó kátayé lórúkọ gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá adúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run adúpẹ́ fún yín jù bẹ́ẹ̀ lọ o. ẹ arrange invitation wọn then ká dẹ̀ invite àwọn àfáàlẹ̀. ṣe àwọn méjèèjì lẹ́yìn gbogbo àwọn kì í ṣe gbogbo. Assalamu alaikum ẹ̀dàkùn lórí ọlọ́run bàbá wa Haji Bilal àwọn mẹ́sàn-án yẹn fún mi ní invitation náà ẹ bá mi sẹ́ndì orúkọ wọn àti tẹlifóònù nọ́mbà wọn. bàbá ọlọ́rẹ mẹ́sàn-án bàbá ọlọ́rẹ Hajimuda then Hajimuda wọ́n bí ìrètí lórí títà fún ẹgbẹ́ rẹ̀ máa. Alhaji Mudada Ìbejì Akeem so ẹ̀yin ẹsẹ́ndì nọ́mbà Ìbejì àtòrúkọ pẹ̀lú email address ṣètìgbọ́ then email address yìí àwọn Ìbejì àti nọ́mbà yìí. bàbá ọlọ́rẹ afẹ́ rí ẹ̀yìn mẹ́rin lẹ́ẹ̀sì ní mẹ́rin kankan lọ afẹ́ sí ok ẹni sọ̀rọ̀ nígbà bá approve ọ̀rọ̀ wọn á pè àwọn náà so mo jẹ́ yín pé ìpè máa dọ́dọ̀ yín pé afẹ́ rí ẹ̀yìn mẹ́rin
so tá a bá approve ọ̀rọ̀ àwọn tá a bá approve ọ̀rọ̀ wọn á pè àwọn náà so ti rà ibẹ̀ láti agree lórí báwọn náà ṣe máa participate nínú wọn so ọjọ́ tá a bá ti fún ẹjọ́ ẹ bá wa ń bàdàn so ti rà ẹjọ́ bẹ́ẹ̀ yẹn